èyí lé o. Peter Obi kó ẹ̀rí Pelemọ síwájú ilé-ẹjọ́ láti tako Tinubu àti APC. Olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi àti ẹgbẹ́ òṣèlú náà ti tẹ́ pẹpẹ ẹ̀rí Pelemọ kan síwájú ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tó bá súyọ lásìkò ìdìbò ààrẹ ti ọdún 2023 ìyẹn Presidential Election Petition Tribunal PEPT, èyí tí ìjókòó rẹ̀ ń lọ lọ́wọ́ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn kan nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Ìgbìmọ̀ náà sì ti gba àwọn ẹ̀rí náà wọlé. Àwọn ẹ̀rí wọ̀nyí, èyí tí wọ́n ṣe àdìpọ̀ rẹ̀ nípele nípele sínú ìwé bàǹbà kan tí wọ́n sì lé àwọn ìwé náà kalẹ̀ bí ẹni pàtẹ ọjà síwájú ìgbìmọ̀ onídàájọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà yìí, lásìkò tí ìgbẹ́jọ́ tún wáyé lórí ẹjọ́ tí Peter Obi àti Labour Party pè tako àbájáde èsì ìdìbò àti ìyànsípò ààrẹ Bọ́lá Tinubu, èyí tí àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC kéde rẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹta ọdún yìí. Lọ́tẹ̀ yìí, àwọn ẹ́síbíìtì tí Peter Obi àti Labour Party kó wá sí kóòtù ọ̀hún nípasẹ̀ agbẹjọ́rò wọn amòfin àgbà Peter Afọba jẹ́ kìdá àwọn ẹ̀dà ìwé èsì ìdìbò àti àkọọ́lẹ̀ tí INEC ṣe lásìkò tí èsì ìdìbò náà wáyé, èyí tó fẹ̀rí hàn pé ọ̀pọ̀ ibi ni ìdìbò kò ti wáyé rárá tàbí tí wọ́n ti wọ́gi lé èsì ìdìbò rẹ̀ láti fi hàn pé èsì ìdìbò tí INEC kéde rẹ̀ fún ipò ààrẹ tó kọjá yìí kò péye rárá, ó sì ní ọ̀pọ̀ màgòmágó nínú. Lára àwọn ẹ̀rí ọ̀hún láti rí fọ́ọ̀mù èsì ìdìbò EC40GPU àti EC40G1 tó ṣàkópọ̀ orúkọ àwọn olùdìbò láwọn ibùdó ìdìbò àti ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí ìdìbò kò ti wáyé rárá tàbí tí wọ́n ti wọ́gi lé èsì ìdìbò wọn. Ẹ̀rí náà kan ibùdó ìdìbò 55 níjọba ìbílẹ̀ 10 nípínlẹ̀ Niger, ibùdó ìdìbò 23 níjọba ìbílẹ̀ 7 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun, ibùdó ìdìbò 17 láti ìjọba ìbílẹ̀ 3 nípínlẹ̀ Edo àti ibùdó ìdìbò 52 níjọba ìbílẹ̀ 5 láti ìpínlẹ̀ Sokoto. Bẹ́ẹ̀ làwọn olùpẹ̀jọ́ yìí tún kó ẹ̀rí láti ibùdó ìdìbò míì gbogbo káàkiri orílẹ̀-èdè yìí jọ. Ilé-ẹjọ́ náà sì ti gba gbogbo rẹ̀ wọlé láti ṣàtúpalẹ̀ wọn kí wọ́n sì pinnu bóyá àwọn ẹ̀rí náà kí àwíjàre olùpẹ̀jọ́ lẹ́yìn. Láfikún sí i, àwọn olùpẹ̀jọ́ yìí tún taari àkọsílẹ̀ àti ìròyìn tí àjọ INEC ti gbà wọlé, èyí tó fi hàn kedere pé ọ̀pọ̀ màgòmágó àti èrú ìdìbò ló ṣẹlẹ̀ láwọn ibùdó ìdìbò kan káàkiri ìpínlẹ̀ Edo, Niger, Ọ̀ṣun àtàwọn bòmíì lásìkò tí ètò ìdìbò ààrẹ ọ̀hún ń lọ lọ́wọ́, èyí tó mú káwọn olùpẹ̀jọ́ náà pẹjọ́ pé àwọn ò faramọ́ bí INEC ṣe kéde Tinubu gẹ́gẹ́ bí olùborí ètò ìdìbò ọ̀hún. Ní báyìí, ìgbìmọ̀ náà ti sún ìgbẹ́jọ́ tó kàn sí ọ̀la tí í ṣe ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹfà yìí láti máa tẹ̀síwájú lórí ẹ̀sùn yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.